Látàrí bí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí ṣe ń pè fún ìmúgbòòrò ọrọ̀ ajé, Ààrẹ Tinubu ti ń gbé ìgbésẹ̀ láti ṣàtúntò àwọn ìsọmọǹgbé rẹ̀ tí àyípadà yóò sì wáyé lórí àwọn èsì bí ọ̀kọ̀ọ̀kan àwọn ènìyàn ọ̀hún ṣe ń ṣiṣẹ́ sí láti bí oṣù díẹ̀ sẹ́yìn. Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún Ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn ló ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí nígbà tó ń jábọ̀ fún àwọn oníròyìn l'Àbújá. Ọ̀nànúgà ní lóòótọ́ ni ààrẹ fẹ́ tún ilé tò, tó sì jẹ́ wípé bí àwọn ìsọmọǹgbé rẹ̀ ṣe ń ṣiṣẹ́ sí ni wọn yóò fi mọ èyí tí yóò dúró àti èyí tí yóò gba ilé rẹ̀ lọ, ṣùgbọ́n kò tíì sọ ìgbà tí yóò jẹ́. Ọ̀tẹ̀gà Ọgbà tóun náà jẹ́ olùbádámọ̀ràn àgbà fún ààrẹ lórí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ òde òní náà ṣàtẹnumọ́ ó ní kì í ṣe pé ààrẹ yóò máa yọ àwọn ènìyàn bíi jìgá, ṣùgbọ́n bí oníkálukú ṣe dáadáa sí ni yóò sọ ibi tí wọn yóò tò wọ́n mọ́. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó jẹ́ láǹfààní tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.